tẹ́bi bá ń palẹ̀ ọlọ́run má jẹ́ ká bá wọn sí nílé o ní ọjọ́ tẹ́bi bá ń pọ̀nà èdùà má jẹ́ ká bá wọn rìn náà jọ́nà. èèyàn 30 ló ti kú níbi ìkọlù àwọn agbébọn sí mọ́ṣáláṣí ní ìpínlẹ̀ Katsina. àwọn aláṣẹ ní ìpínlẹ̀ Katsina ló sọ èyí lẹ́yìn tí ìròyìn ti kọ́kọ́ gbé pé èèyàn 25 ló ti kọ́kọ́ jáde láyé ṣáájú. àwọn agbébọn náà kọlù mọ́ṣáláṣí ọ̀hún lásìkò ìrun ní àfẹ̀rẹ̀mọ́jú ọjọ́ ìṣẹ́gun. àwọn tí ìkọlù náà sojú wọn sọ pé àwọn agbébọn náà tún kọlù àwọn ìletò àti ìlú mìíràn tí wọ́n sì jí àwọn èèyàn gbé sá lọ. àwọn kan wòye pé ó ṣeéṣe kí ìkọlù náà jẹ́ èyí tí àwọn agbébọn náà fi gba ẹ̀san lára àwọn ìletò tí wọ́n kọlù ni lẹ́yìn tí àwọn olùgbé àwọn ìletò náà kọlù àwọn agbébọn náà tí wọ́n sì pa púpọ̀ lára wọn lásìkò tí wọ́n kọlù àwọn agbébọn ọ̀hún ní ibùba wọn. wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé sí inú ìgbèkùn sílẹ̀ wọ́n sì kó àwọn nǹkan ìjagun wọn. ní dédé aago 6 àárọ̀ kù ìṣẹ́jú 15 làwọn agbébọn náà ya wọ mọ́ṣáláṣí kan tó wà ní agbègbè ìletò kan tí wọ́n pè ní Unguwa Matau ní ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá kírun nínú mọ́ṣáláṣí náà ni wọ́n yìnbọn pa tí àìmọye èèyàn mìíràn sì fara gbọgbẹ́ ọta ìbọn. ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ àmọ́ tí orí kò yọ sọ fún iléeṣẹ́ ìròyìn pé èèyàn 15 làwọn agbébọn náà pa nínú mọ́ṣáláṣí ọ̀hún àmọ́ ènìyàn 5 ló farapa nínú ìṣẹ̀lẹ̀ náà. ó sojú mi kòrónà tí kò fẹ́ dárúkọ rẹ̀ ṣàlàyé síwájú pé aago 6 kù díẹ̀ nìkọlù náà ṣẹlẹ̀ láàárọ̀ àná nígbà táwọn èèyàn ń kírun tán ní ìdájí àná ọjọ́ ìṣẹ́gun. ní dédé aago 6 àárọ̀ kù ìṣẹ́jú 15 làwọn agbébọn tún ya wọ mọ́ṣáláṣí tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ lójijì. lẹ́sẹ̀kẹsẹ̀ ni èèyàn 15 jáde láyé táwọn 5 mìíràn sì farapa. àmọ́ àwọn tó farapa náà gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn kan ní ìlú Katsina. bákan náà ó sojú mi kòrónà fi kún pé àwọn kò rí òṣìṣẹ́ aláàbò kankan nítòsí láti wá dóòlà ẹ̀mí àwọn lọ́wọ́ àwọn agbébọn ọ̀hún. ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé tán tí àwọn agbébọn sì ti lọ lẹ́yìn tí wọ́n pa ọ̀pọ̀ èèyàn tán làwọn agbófinró tó dé. wọ́n bẹ̀rẹ̀ sí ní ya àwòrán àwọn nípa ìṣẹ̀lẹ̀ náà àmọ́ láàrin wákàtí 2 wọ́n ti kúrò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gbogbo mọ̀lẹ́bí mi ló ti sá kúrò ní abúlé yìí. àwọn èèyàn péréte ni a sì kù sẹ́yìn ní gbogbo abúlé. àwọn èèyàn agbègbè náà wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Katsina àtàwọn agbófinró pé kí wọ́n dìde láti dá àlàáfíà padà sí agbègbè náà. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí o. ẹ bá wa pín in ká kẹ́ ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimat ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.